Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Òwe wo la gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò wa Òwe lẹṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ Ikoko àṣà TV. Òwe tá a yẹ̀wò náà ni pé Yorùbá máa ń pòwe wọn ní ààbọ̀ ọ̀rọ̀ là á sọ fọ́mọlúwàbí, tó bá dénú ẹ̀ tán yóò dodidi. Ààbọ̀ ọ̀rọ̀ ń lọ̀rọ̀ tá a sọ délẹ̀. Ọmọlúwàbí èèyàn kò sì lẹ́ni tí làákàyè rẹ̀ tọpọlọ rẹ̀ pé, tó jẹ́ wípé ìwọ̀nba ọ̀rọ̀ tó bá gbọ́ yóò ronú lórí ẹ̀ yóò sì fi yókù kún. Bí àpẹẹrẹ, tí a bá sọ fún ọmọlúwàbí èèyàn pé òjò ṣú, ọmọlúwàbí èèyàn ò tún ní máa béèrè pé ṣé kí n lọ rèé ká aṣọ tí mo fọ̀ tí mo sá. Ìyókù ó ti yé lódò okùn rẹ̀ wípé tí wọ́n ń sọ ni pé gbogbo nǹkan tóun sá tójò lè bàjẹ́ kó wọn lọ rèé kó, ni Yorùbá fi máa ń pòwe pé ààbọ̀ ọ̀rọ̀ là á sọ fọ́mọlúwàbí, tó bá dénú ẹ̀ tán yóò dodidi. Bá a ti ń jáde lọ lónìí, ẹ jẹ́ wa náà fi sọ́wọ́ òsì wa ká má fi jẹun wípé ààbọ̀ ọ̀rọ̀ là á sọ fọ́mọlúwàbí, tó bá dénú ẹ̀ tán yóò dodidi. Ibí ni a ó dúró lórí Òwe lẹṣin ọ̀rọ̀ lórí ìkànnì Ikoko àṣà TV fún tòní. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni o. Òkunlọ́lá àmọ̀wọ́ ọmọ orí là á pàtẹ aṣọ, ọrùn là á pàtẹ ìlẹ̀kẹ̀, bèbè ìdí ni wọ́n pàtẹ ọmọ nílé bàbá mi tó bí mi lọ́mọ. Ó dàbọ̀.